Hello. Ẹ̀yin èèyàn mi, ẹ kú tẹ́tí gbọ́ wa o, ẹ kú fetí sílẹ̀ láti gbọ́ ìròyìn ayọ̀. Etí yín yóò máa gbọ́ nǹkan ire. Agbára Kristi ọba ìyanu. Etí yín ò ní gbọ́ bànújẹ́ o láyé àti láéláé. A ní múrò bànújẹ́ fún yín. Ẹ̀yin náà ò ní gbọ́ èrò bànújẹ́ látẹnu wa. Agbára ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn mi, ó ní ọ̀rọ̀ pàtàkì kan tí mo fẹ́ pè wá ṣàkíyèsí. Wọ́n ní kábíyèsí ó invite Queen Mother, that is ìyá Naomi, ìyá olórí Naomi. Yes, màmá yẹn wọ́n lóbìnrin tán fi ń tọrọ fún obìnrin. Ìyá ìyàwó tó ṣe é yangàn, ìyá ìyàwó tó bímọ re, tó jẹ́ pé virtuous woman ni ìyá ìyàwó, ó dẹ̀ bí ọmọ tó jẹ́ pé virtuous woman náà ni. Wọ́n ní ilé àwọn Naomi, ilé family wọn, wọ́n wá láti ilé rẹ̀, wọ́n dẹ̀ wá láti ilé tó jẹ́ pé wọn kì í yiri ẹ̀rù, kò sí àbàwọ́n kankan nínú ilé yẹn, nínú family wọn. Wọ́n lẹ́ni tó bá lọ fóbìnrin nínú family yẹn pé ó sinmi sí ọwọ́ Ọlọ́run, pé ìyanu ni. Àánú Ọlọ́run ó kún sí family yẹn lọ́pọ̀lọpọ̀. Wọ́n ní kẹ́dẹ̀ máa wo ìyá Naomi yẹn bó ṣe wà yẹn, gẹ́gẹ́ bá ṣe gbọ́. Ọkọ kan, ìyá kan. Ìyá yẹn ọkọ kò bímọ síta, kò bímọ rárá àtìgbà kó tó fọ́kọ o, kò bímọ síta. Kó tó tún fi tí bàbá àwọn Naomi tó lọ fẹ́ ìyàwó mi. Ìyá yẹn kúkú dúró tiẹ̀ tóun máa tọ́ àwọn ọmọ òun. Ó fẹ́ ìyàwó pé ṣùgbọ́n màmá àwọn ò bínú sí pé ọkọ òun lọ fẹ́ ìyàwó, ó fòun àti ìyàwó pé kán máa fẹ́ ra wọn. Ìyá yẹn ò bínú, àbí gbọ́ rí pé ìyá yẹn bínú. Ta ni màmá yẹn wá fẹ́ o? Àwọn ọmọ ẹ̀ ló fẹ́. Àwọn ọmọ ẹ̀ ló fẹ́. Ó dúró ti àwọn ọmọ ẹ̀. Torí àwọn obìnrin míì tí wọ́n bá ti fi ọkọ kan dàbí àwọn àtọkọ ṣe gbọ́n mi sí omi òtó, wọ́n máa ní ẹni tó máa bá àwọn táwọn ọmọ wọn làwọn ń wá o. Àwọn fẹ́ lọ fọ́kọ mi o. Àwọn fẹ́ lọ ṣe kọ́kọ́ yẹn kí ó lè bá àwọn táwọn ọmọ wọn. Àìníkànṣe náà ni. Ọkùnrin wo láyé tá a wà yìí ló sọ pé àwọn ọmọ ìyàwó òun fẹ́ tọ́ gẹ́gẹ́ bí ọmọ òun? A kàn ń tanra wa ni. Kò lè dàbí mo fẹ́ ṣe bí bàbá, ṣó lè dàbí bàbá? Mo fẹ́ ṣe bí ìyá, ṣó lè dàbí ìyá? Ẹ jẹ́ ká jáwọ́ lápọ̀n tí ó yọ̀, ká fomi, ká gbómi lákaná. Woman yìí dúró táwọn ọmọ ẹ̀. Ìyá Naomi, wọ́n ní kábíyèsí invite ẹ̀ fún ọlọ́jọ́ festival pé àná mi máa bọ̀, wá bá mi ṣọdún. Wọ́n ní màmá yẹn kì í fi bẹ́ẹ̀ ń wá sí irú nǹkan bẹ́ẹ̀. Bẹ̀tù lọ́dún yìí, wọ́n ní kábíyèsí dìídì invite ẹ̀ pé máa bọ̀ àná mi. Àná tó da ìyá ìyàwó tó yangàn. Ìyá ìyàwó tó mú ọkọ ọmọ ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní ọkọ ọmọ ẹni náà ní í ṣe. Aya ọmọ ẹni, ọmọ wa náà ní í ṣe. Bẹ́ẹ̀ ni. Wọ́n ló kábíyèsí máa fi màmá yẹn yangàn pé ìyá gidi ni. Ìyá tó bí ọmọ re, ìyá rere tó bí ọmọ rere. Pé kó máa bọ̀. Bó máa ṣe lálejò gan. Pé ìyá yẹn ṣe kábíyèsí, ó ṣe ìyá ìyàwó ẹ̀ ní àlejò gan. Wọ́n láwọn kan sọ pé ṣé àmọ́ pé lákọ̀ọ́kọ́ yẹn, nígbà tí màmá yẹn tó jẹ́ pé ó dúró ti ọmọ ẹ̀ digbí, pé ibi tọ́mọ ẹ̀ bá wọ̀ sí lòun náà máa wọ̀ sí. Àṣé màmá yẹn kò sí bàbá wọn ní ọ̀dọ̀ wọn. Bàbá ti lọ fẹ́ ìyàwó tiẹ̀. Òun àti ìyàwó ẹ̀ wọ́n ṣe ìgbádùn, wọ́n ń ṣe yọ̀tọ̀mí. Bẹ̀tù ìyá yẹn ṣe yọ̀tọ̀mí pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Ibi táwọn ọmọ ẹ̀ bá wọ̀ sí, ìyá yẹn náà máa wọ̀ sí. Ibi tọ́mọ ẹ̀ bá lọ,
tóró ti rí pé láti kékeré lọ́lọ́run ti pe ọmọ ẹ̀ ló ti gbé ọmọ yẹn dúró pé wá ọmọ mi mo fẹ́ lò ẹ́. Ìyá yẹn dẹ̀ dúró tì wípé ọmọ kékeré tí ò tí mọ̀ tó yàtọ̀ sósì tọ́lọ́run pè bẹ́ẹ̀ èèyàn máa assist ọmọ ẹ̀ náà. Máa assist ọmọ bá ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó di dandan Ọlọ́run á yan ẹni tó máa guide ó máa guide báyìí ni kò ṣe ṣe báyìí ni kò ṣe ṣe. Ọlọ́run máa fún tọ̀ ní ọgbọ́n ìmọ̀ àti òye kó má lọ fi ti ọmọdé bọ̀. Ó ní ìmọ̀ yẹn ṣe ń guide lákọ̀ọ́kọ́ tó wá fẹ́ ọkọ. Wọ́n ní ìyá yẹn ó wá sí ilé ọmọ ẹ̀ ó wá jókòó ó ṣe jókòó sí ilé tiẹ̀ báwo ni wọ́n máa bá ọmọ ìkan afọ́kọ. Wọ́n ní kò yé wọn. Nísìnyí kábíyèsí ló ṣẹ̀ṣẹ̀ yé òun ìgbà tí Naomi kó kúrò láàfin. Màmá yẹn láti máa tọ́jú ọmọ ẹ̀ ó rọra ń tọ́jú ẹ̀ pé ìyá yẹn kò gbà kí ọkùnrin míì kó gba bride price ọmọ yẹn again lọ́wọ́ ẹlòmíì lórí ọmọ ẹ̀ Naomi. Ìyá yẹn ló ń guide ẹ̀ náà. Ọmọ mi má ṣe báyìí má ṣe báyìí ṣe báyìí. Ọmọ wa jẹ́ ọmọ gidi tó gbọ́rọ̀ sí ìyá lẹ́nu. Ìyá ẹ̀ ló tọ́ a gbọ́ pé bóyá bàbá àti ìyá ẹ̀ ló tọ́. Lóòótọ́ bàbá lè bí wọn bẹ́ẹ̀ tí ìyá ẹ jẹ́ ká kí ìyá gidi púkà rẹ̀. Wọ́n ní nǹkan tí kábíyèsí ń sọ ni pé tó wá pé ìyá Naomi ó wà wayward ó di dandan àwọn fruit ẹ̀ náà máa wà wayward. Wọ́n ló bímọ gidi ìyá rere tó dúró re tó dẹ̀ bímọ rere. Ẹ wo wọ́n ní kí ló sí ìyá yẹn kí ló tóun ò lè jọlá kí ìyá yẹn ò ṣe nílé ìjọlá kábíyèsí. Ó ní kó máa bọ̀ láàfin ìgbàkigbà tó bá àwọn kò dúró ìgbà tó bá rẹ̀ òun ni kó padà. Wọ́n láwọn kan máa jẹ lẹ́sẹ̀ báyìí lè ṣe bí ilẹ̀ bó ti ẹ̀ gbìn fáìtì gbogbo àwọn fámìlì Naomi wá sáàfin ṣé kò tó bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ni kò tó bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ni àwọn bad belle ṣé ọmọ pé kò sọ Ebenezer Obey ti kọ́ ó ní kò sọ́gbọ́n tá a lè dá kò sí wà tá a lè o kò sọ́nà téèyàn lè gbà tó máa fi tá ayé lọ́rùn. Ṣé Naomi bó ṣe wà yẹn ṣe béèyàn ló bí èèyàn gidi ló bí ọmọ gidi ọmọ tó fún ọkọ tó fún ọmọ lọ́kọ tó fẹ́ ọmọ ní ọwọ́ ìyá tó fún ọmọ lọ́wọ́ òbí tó fẹ́ ọmọ lọ́wọ́ ẹbí tẹ́bí náà tó dẹ̀ ṣíwájú tó dẹ̀ ṣẹ̀yìn tó ṣe gbogbo ẹ̀. So wọ́n ní ìyá Naomi yẹn jẹ́ gbogbo qualification tí èèyàn fẹ́ lára òbí ó wà lára ọmọ òun ló fi ran ọmọ ẹ̀. Ìyá Naomi jẹ́ nìkan tó jẹ́ pé ó tọ́ ọmọ ó bímọ rí ó dẹ̀ tọ́ àwọn ọmọ yẹn ó yanjú Ọlọ́run dẹ̀ bá tọ́. Tó wá pé ìyá yẹn wà wayward àwọn ọmọ yẹn náà wà wayward. Ìyá yẹn ò fi ìtorí pé bàbá ti lọ fẹ́ ìyàwó mi kí màmá náà kó lọ fọ́kọ mi. Gbà tí ìdẹ́ ìṣe ìyá oníranù gbà tí ìṣe àwọn ìyá sérékodé tó fọmọ́lẹ̀ nílé ọkọ tó sá wá sí ààfin tó wá ń bá ọmọ inú wọn du ogún ọmọ. Ọlọ́run máa bí wọn. Àwọn olórí tó ń pariwo tó ń ṣe pé kínní àwọn aláìní tìjú ẹ tọrọ pé irú ìyá Naomi yẹn kẹ́yìn náà lè di ìyá rere precious woman ní àwùjọ nílé ọkọ ní gbogbo ibi tán lè fẹ̀yìn náà yangàn. Gbogbo ẹ̀yin tẹ́ bí ọmọkùnrin tẹ́ ń ṣe Naomi báṣubàṣu kò sí problem. Àwọn ìyàwó ọmọ yín wá ṣe ẹ̀yin náà báṣubàṣu. Wọ́n máa ní bo láì tí ẹ̀ lè rí ilé ọmọ yín wọ ẹ máa sọ pé ìyá ìjọ ẹ lọ wá bí jókòó sí rí ẹ̀kọ́ rere kọ́ ọmọ yín. Àbẹ́yìn tó láti ẹ̀jọ́ póbìnrin rẹ̀ bí ọkọ ọmọ yín á fi bu yín. Wọ́n á ní ìyá ẹ̀yin mọ bọ́ ṣe ń tọ́jú ọmọ náà lágbọ́ pé ṣe lẹ sá kúrò ní ìdí ẹrù yín tẹ lọ́ ń bá ọmọ inú yín du ẹrù ẹ̀ nílé ọkọ ẹ̀ tẹ sá fọkọ yín lẹ̀ tẹ lọ́ ń du ẹlẹ́ndu ẹrù fún ẹrù ọmọ ọlọ́mọ nílé ọkọ ẹ̀. Ojúgbà mi sì ti ẹ̀ rántí ọjọ́ ọ̀la pé kí àwọn ọmọ yìí o kọ́ lè rorúkọ rere gbà ní ọjọ́ iwájú ṣe yẹn tí tẹ́ máa jẹ́ ń sìn ń lẹ́tẹ̀ bá ti ayé yín ti di gbòòsà. Wo ẹ̀yin èèyàn mi jàre o ẹ̀yin èèyàn mi tó sẹ́lẹ̀ ń kọjọ́ tẹ mọ
WhatsApp tó rí yín pé tẹ mọ nǹkan tó ń lọ, ẹ bá mi share, kẹ bá mi like, kẹ bá mi ṣe gbòòsà fún ìyá Naomi lẹ́ẹ̀mẹ́ta, kẹ ṣe gbòòsà fún kábíyèsí. Ẹ rí bí kábíyèsí ṣe ń fi ìyá ìyàwó ẹ̀ yangàn, tó ń fi ìyá ìyàwó ẹ̀ yangàn bó ṣe yẹ kó rí nìyí. Kọ́nà jẹ́ kí ọkọ àwọn ọmọ àwa náà kan fi wá náà yangàn. Ká má ṣe bàjẹ́ lẹ́ẹ̀ní ìṣojú ọkọ ọmọ wa, àbùkù ló fi ń kàn yàn. Tẹ bá délé ọkọ ọmọ yín máa tún máa rin yín fín. Ẹ lọ wá bí jókòó sí màmá, ẹ̀yin fẹ́ wá fún wa ní ìmọ̀ràn. Ìmọ̀ràn wo ló wà lẹ́nu yín tẹ́ dúró tọ́ àwọn ọmọ yín nílé ọkọ, tẹ ṣán kúrò, tẹ lọ ń bá ọmọ yín du ọkọ ẹ̀ nílé ọkọ, tẹ lọ ń bá ọmọ yín du ẹrù ilé ọkọ ẹ̀. Kí n ti yín, ọmọ tẹ tóbi lọ́mọ. Ẹ ṣe nǹkan rere lẹ́yìn wọ́ ọ̀la ká lè rí ìtàn rere pa. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá mi share, kẹ bá mi like, kẹ dẹ̀ bá mi fi tó kù sí ní comment section. Ẹ ṣé gan, ẹ ṣé rẹpẹtẹ, ẹ kú tẹ́tí gbọ́ wa. Mo dúpẹ́, mo yin Ọlọ́run lógo fún yín o. Ní gbogbo bẹ́ẹ̀ ṣe bá mi tẹ̀ ká, tẹ́ bá mi subscribe. Àánú Ọlọ́run, ààbò Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, ìbùkún rẹpẹtẹ yóò máa jẹ́ ti yín o nígbà gbogbo. Ayé àìnípẹ̀kun. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.